next generation and generation fún àwọn ọmọ tó wà ńbẹ̀ kò ń ṣe àwọn tí wọ́n plan ìlú tiwa all they know is kill killing náà nìkan but this so president ó ti plan fún àwọn ìlú ẹ̀ you to go complain pé you to go make a good comment lórí president pé the president is one of the best president táwọn ní for now ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tẹ́mi lérò ni pé kó bá wa jọ tó lọ lọ́hùn kí ọ̀sẹ̀ yìí tó parí ẹ rí i pé president wa yìí alálùbáríkà ni ó dẹ̀ máa gbọ́rọ̀ sí wa lẹ́nu kó bá wa release Sunday kó jẹ́ kó máa lọ abẹ́ àfi Ọlọ́run bẹ́ẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ mo tún bẹ̀ president yìí o with due respect president please and please release Sunday Igboho don't even mind Nigerian government please let him go láti lọ visit àwọn ẹbí ẹ̀ ẹni tá ń wò yìí kò ní ààrẹ ò yá ìlera gan kò ní ìlera àdẹ nífẹ̀ẹ́ kó jẹ́ pé lọ ní problem nílùú yín nítorí pé ìlú yín ò ṣẹ́ Nàìjíríà ò dẹ̀ ṣẹ̀lú yín bọ́ nítorí president yà àfẹ́ kó jẹ́ pé nǹkan tó máa dá ní àsìkò yìí kàn jẹ́ kàn lọ we beg you in the name of God we beg you in anything tí president bá believe lé lórí to release Sunday Igboho and let him go God bless you.